àṣé ìyá Destiny Boy gangan ló pa ọmọ rẹ̀. Gbogbo àwọn ọmọ àfi ká máa ṣàdúrà ká dẹ̀ máa kún fún bẹ́ẹ̀ lọ́hùn. Ọlọ́run dákun má ṣe ìyá wa, má ṣe ládàánwò fún wa, má ṣe bàbá wa ládàánwò fún wa. Pẹ̀lú ògo àjíbọ́lọ́run ṣe ṣe ọmọ ìyọmọ kékeré, Ọlọ́run dẹ̀ ṣe ìyá rẹ̀ ládàánwò fún. Mi ì tí ì bẹ́ẹ̀ pọ̀ lọ́rọ̀ torí pé sábàbí ikú ọmọ yẹn ọ̀nà méjì ló gbà wá, ọ̀nà méjì ní sábàbí ikú ẹ̀ ti wá. Ní ìtọ́jẹ́ pé sábàbí ikú ọmọ yẹn ó dẹ̀ ní rẹ́mẹ́dì tó ní solúsàn, ṣùgbọ́n torí pé Ọlọ́run ti ṣe ìyá rẹ̀, Ọlọ́run ti ṣe ládàánwò fún lọ́jọ́ kí sábàbí aburú yóò kò lé lórí. Téèyàn bá kó aburú gan látọ̀run, wàláhì tọ́ba téèyàn bá mọ̀ rìnrìn Ọlọ́run ó yí kúrò fún yàn. Mo sọ nínú fídíò tí mo kọ́ sí láàárọ̀. Mo ṣe fídíò yẹn tán làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sẹ́ẹ̀dì oríṣiríṣi fídíò eléyìí tó jẹ́ kí n mọ àṣírí tí ń bẹ lábẹ́ ikú Destiny. A rí i pé ìyá rẹ̀ gan ni sábàbí ikú rẹ̀, àdéǹbá káànú, à ń bá ìyá ẹ̀ káànú. Àṣé ìyá ẹ̀ gẹ́gẹ́ àṣé ìjà téèyàn bá káànú. Ọmọ yẹn lọ́kàdùn èmi fojú, wọ́n pa tògótògó. Ẹ̀yin náà ẹgbọ́ èpè. Mo ti pósì fídíò yẹn, èpè tí ìyá rẹ̀ ọmọ yẹn sẹ́, mo pósì ẹ̀ sórí péjì. Ṣùgbọ́n torí àwọn tó tún lè má rí, ẹ̀yin náà ẹgbọ́ èpè tí ìyá ọmọ kéèyàn ò bímọ nínú kọ́lẹ̀ máa ṣẹ́rú èpè tuntun láyé. Ṣé ẹni tí ń ṣépè báyìí tó lè jèrè ọmọ yẹn? Tí ò ti fi èpè bá tọmọ jẹ́, ẹgbọ́ èpè tó ṣẹ́ fọmọ rẹ̀. Ní tó kù tó bá jẹ́ pé bí wọ́n ṣe fọ̀bẹ tí ìyá wọn lọ́rùn tó fẹ́ pa ìyá wọn nìkan ló kù ló lè mú jẹ lórí èpè. Náà bá wọn bá fẹ́ pé wọn bá fi ọ̀bẹ sí ìyá wọn lọ́rùn, wàláhì fún mi wàláhì fún láì mo tún fi Ọlọ́run ṣẹlẹ̀ kankan ní o tó lè mú ẹ kó mórí bọ́ nínú èpè tí mo fẹ́ gbé ẹ̀ sílá wọlé sùn. Ní pé tó bá yẹ pé èmi kọ́ ni mo bá bí ẹ, tó bá yẹ pé èmi kọ́ ni mo dẹ̀gẹ̀ sí ẹ lójú, tó bá yẹ pé ikùn mi kọ́ ni mo fi rù ẹ fún oṣù mẹ́sàn-án, tó yẹ pọ́yàn mi kọ́ ló mú tó fi pé bí ọdún kan àbọ̀ nígbà àyà mi ní pé tí mo fẹ́ ṣe ìyẹn ò ní mú ẹ tó dá pé òbúnú ògò mi ló ti jáde, mo fa ọkọ̀ dání, mo fa tọ̀run dání ni tọ́lọ́run ní kó jẹ́ pé tayé ló já mọ́ mi lọ́wọ́ Destiny tí mo dẹ̀ dúró nítorí tiẹ̀ ni mo ṣe dé ọ̀dọ̀ bàbá yìí tó mú mi wá àti bàbá ẹ tẹlọ finish ara yìí lọ́dọ̀ bẹ̀ẹ̀dù Destiny wàláhì sùnmọ́ mi láì o tún jẹ́ èèyàn nínú ayé mọ́. Fún gbogbo ẹ̀yin tí dáàjọ jẹ́ ọ̀dọ́, máa fún gbogbo wa nímọ̀ràn. Ìwọ tó bá ti di pé onífẹ́sìsì ògo nínú ayé rẹ, tàbí ìwọ tó tiẹ̀ tí ìrógolo ṣùgbọ́n tó yẹ pé ògo rẹ ń dúró ní ọlọ́jọ́ iwájú, bẹ́ẹ̀ lọ́n dáadáa. Gbogbo ọ̀nà tó dẹ̀ fi lè ìṣú ẹ̀mí ẹni kó rìn. Má bà tèèyàn jẹ́, má pààyàn. Ṣùgbọ́n má jẹ́ káwọn kan tẹ̀ ẹ́, má jẹ́ kí wọ́n tẹ̀ ẹ́ pé kéèyàn wẹsẹ̀ ẹbọ ni, kéèyàn jàṣe jẹ́ ẹbọ ni, kéèyàn ó sí bẹ̀rẹ̀ ẹbọ ni. Má jẹ́ kí wọ́n tẹ̀ ẹ́ o, kéèyàn ó di tí àkómọ ètò ẹbọ ni. Rọ́dọ̀rọ̀dọ̀ táwọn òpòrú kan máa ń sọ nìyẹn o. Tó o bá kú tó o kú fúnra rẹ ni. Mohbad kú nígbà òkú tán lè sìn òkú fún ẹ. Destiny Boy náà ọba ẹ̀dú ẹ dákun má yẹn kọ́lọ̀ ń dákun jẹ́ kẹ́mi rẹ̀ ògùn, kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀mí rẹ̀ ògùn ọba ẹ̀dú yẹn. Torí pé mo wo interview ìyá Destiny, ó ròyìn dáadáa tí ọba ẹ̀dú yẹn gbénú ayé ọmọ yẹn ṣe. Àwọn èèyàn ti fẹ́ yí máma yẹn lọ́wọ́ dáadáa, orin ló dẹ̀ ṣe. Ìyá ọmọ yẹn ti clear máa yẹn. Ẹ má jẹ́ kí a sọ oore di bímọ lọ́wọ́. Ó ní àtàdé pé ọmọ yẹn ní sísọ, ògún òru ń da ọmọ yẹn láàmú, wọ́n dẹ̀ fọwọ́ bù ú. Tó bá jẹ́ pé wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ ní irú èmi yìí, ọ̀fẹ́ ni máa ṣe nǹkan sísọ fún, ọ̀fẹ́ máa jáde, ọ̀fẹ́ ni máa ṣe nǹkan ògún òru tí ó dẹ̀ lọ. Tí mi dẹ̀ ní tẹ́wọ́ gba £1 lọ́wọ́ ẹ̀. Tí mi ní tẹ́wọ́ gba £1 lọ́wọ́ ẹ̀ torí pé ọmọ tó bá ti jẹ́rú ọmọ ológun báyẹn, àánú mi máa ń ṣe wọ́n. Mi ìdẹ́ ẹ̀fẹ́ kí ọmọ ó kú tògbòtògbò. Ìyẹn ló ṣe mí nígbà tí ọ̀rọ̀ Don Richard, ẹni tí bá ti ń wúlò fáyé tó náà bá ní ṣòro àbí kéèyàn náà ṣùgbà ẹ̀. Ọmọ yẹn ní sísọ nínú ọ̀nà kìíní tí mo ní wọ́n gbà pa ọmọ yẹn tògbòtògbò nìyẹn. Tó dẹ̀ jẹ́ sábàbí ikú ọmọ yẹn ò ní sísọ, ògún òru ń dà láàmú. Ògún òru ti ń dà láàmú, màá kọ́kọ́ bí wọ́n lè gbèsè kìí ṣe kó ní túmọ̀ nínú agbárí. Tí ó bá ti ní túmọ̀ nínú agbárí, wàláhì pẹ̀lú àṣẹ Ọlọ́run ògún òru yẹn máa lọ.
ìta kọ́lọ́dọ̀ àwọn àfa wa ni akéwu akétìta akétinú àtúnkẹ́ ayé mọ́ ogún òru ẹ̀ máa lọ kọ́lọ́ ọ̀jà ayé ló fi ṣe àìkàn fẹ́ gbaṣẹ́ rẹ̀ ni ṣùgbọ́n a lè rú ọmọ ológo báyẹn ká sọ pé torí pé àìfẹ́ gbaṣẹ́ rẹ̀ ká mọ̀ ṣe á ṣe fún un táyà ní gbà kankan lórí ẹ̀ àwọn adémọ́ra adémọ́lẹ̀ àwọn fọwọ́ ọ̀gùn àwọn àjẹkẹ́ yẹn kankan mọ̀ sẹ́ni pé yẹ ẹ̀ lọ́pa ṣé àrùn jẹ́ téèyàn máa dé mọ́ra tó o jẹ́ sọ kankan fún gbogbo àrùn tí bá ń ṣe ọ́ tó o ti wá ìwòsàn rẹ̀ káàkiri tó o rí pariwo ara rẹ̀ síta àwọn tó mọ̀ ń bẹ o ò tí ì dọ́dọ̀ wọn ni. ẹlẹ́ẹ̀kejì ìyá rẹ̀ tún fi èpè tí ìyá ẹ̀ tún sẹ́ lé ọmọ yẹn lórí ọwọ́ àdìsán tó ṣekú pa èpè òkè ń súnlẹ̀ o nínú àdúrà tọ́lọ́run yìí dá padà sí ẹnu ẹni tó bá ṣe ó ní àdúrà àkọ́kọ́ inú rẹ̀ ní àdúrà onírìn àjò ẹlẹ́ẹ̀kejì àdúrà ẹni tó bá ṣàbòsí sí ẹlẹ́ẹ̀kẹta ni àdúrà òbí àdúrà tó bí bá ṣe lórí ọmọ ọlọ́run ní dá padà bẹ́ẹ̀ náà ni èpè tó bí bá ṣe fọmọ ọlọ́run kò ní dá padà yọ ṣe èpè ìyá rẹ̀ ọ̀sẹ̀ lé lórí ògùn òru tún wá ń dà láàmú àtọ̀fọwọ́ bù sí àdí pé yẹ lọ́pa ọlọ́run ọba ò ní jẹ́ kí n sì yáyàn ìyá tọ́lọ́ ń ṣe fún mi mo dúpẹ́ o ibi tọ́lọ́ ní ìyá mo dúpẹ́ lọ́dọ̀ ìyá mi ọlọ́run bá mi kẹ́yà mi abiyamọ ni kì í sabi agbábí eléyìí ó bímọ gbogbo tọ́mọ rẹ̀ ìbá ṣe abiyamọ ìṣépè fọmọ ọmọ òwòrán ni títí ọdẹ máa ṣàdúrà fún tọ́lọ́ fi tọ́ sọ́nà ó kú tán ní ẹ̀sẹ̀ sọ́fọ́ ọmọ tèmi sọmọ àbọ̀ ọlọmọ tọ́lù sọmọ ẹ pa ògo ilé yín ó ṣépè ọdẹ fi èpè ó fi pa ògo ilé yín kò kì í ṣépè ó lè rírọ ẹnu ọmọ rẹ mọ́ gbogbo bímọ ẹ ṣọ́ra pẹ̀lú èpè ẹ má máa ṣépè fọmọ eléyìí jẹ́ ìkìlọ̀ gbogbo wọn tó bá ti ṣépè fọmọ ò lè jèrè ọmọ yẹn. Ìyá Destiny Boy, where is his mother? Bàbá Destiny Boy níbo ni bàbá ẹ̀ wà? Torí pé tí nǹkan máa ń ṣẹlẹ̀ bí eléyìí ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ fún gbogbo ẹni tí ó bá tí ì ṣẹlẹ̀ sí. Àwọn tó ti ṣẹlẹ̀ sí a kí wọn kò rọ̀jú o. Ẹni tó burú jù nínú ayé ni kí ọmọ kó máa tójú àwọn òbí ẹ̀ kú, ọmọ kékeré nínú ọgbẹ́ ọkàn tí kì í san láyé tó dẹ̀ máa ń fa kí ẹ̀mí èèyàn ó kúrú òun ni kọ́ ọmọ rẹ̀ ó máa kú lójú ayé rẹ̀. Bàbá Destiny Boy tó bá jẹ́ pé 100 years tó fẹ́ lò tẹ́lẹ̀ 100 years yẹn ti já sí abi 60. Ìyá rẹ̀ tó bá jẹ́ pé 100 years ni ìyá Destiny Boy fẹ́ lò tẹ́lẹ̀ 100 years yẹn ti já sí 50. Torí pé nínú experience ti wa àwọn tírú ẹ̀ṣẹ̀lẹ̀ sí lánàá ẹ̀mí wọn ò kì í gùn mọ́ ló fi já sí pé gbogbo bímọ tẹ́ bá ti bímọ tó bá ti jẹ́ pé ọmọ ológo ọmọ tẹ́ ń jẹ nínú ẹbí yín tó jẹ́ pé gbogbo yín lẹ̀ ń jẹ nínú ẹbí yín ẹ ní láti mójútó inú ayé tá a wà yìí àlẹ́ haku àìnù ànábì kan jẹ́ kó yá pé àwọn àjẹ́ ń bẹ àwọn ìkà èèyàn wọ́n ń bẹ ẹ̀rí sàṣì tí wọ́n sàṣì ànábì Muhammad ni wọ́n pọ̀fọ̀ sínú ara kókó wọ́n wá subhanallah jala malaya motu wọ́n wá ń ta kókó yẹn wọ́n wá àwọn aṣọ gígùn tó jẹ́ bí okùn wọ́n wá ń pọ̀fọ̀ sí téèyàn ẹni ọba sọ fún wọn pé kò sí tí ń jẹ́ oògùn kò sí tí ń jẹ́ ayé orí ẹni ẹ dàrú ni o làwọn fi máa ń sọ pé ẹ má jẹ́ káwọn èèyàn tàn yín ní tó bá yẹ kó jẹ ní jíjẹ jẹ ní tó bá yẹ kó lá ní lílá lá ní tó bá yẹ kó wẹ̀ ní wíwẹ̀ wẹ̀ don't let anybody deceive you because tó o bá kú tán àwọn tí wọ́n sọ pé má wẹ̀sẹ̀ má kẹ́nìkan má kankankan àwọn yẹn wọ́n ní nǹkan kan tó fẹ́ fi rescue life ẹ when you die tó o bá kú. torí pé kò ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ káàánú àfọwọ́fà ti pa ẹlòmíì àìnítẹ́lọ́rùn pa ẹlòmíì kò ṣe gbogbo ìdọ̀ tó bá kú la fẹ́ pítì náà gbogbo ọkọ la fẹ́ kọ́ RIP rest in peace kọ́ ṣó ń fún ara ẹ̀ tí rest in peace àwọn ìṣẹ̀dá tó lò fún tó fi lówó yẹn wọ́n ó lọ ṣiṣẹ́ fún wọn ni o ẹ wá ṣoògùn owó yẹn fún wọn tán olórí burúkú wọn tó fẹ́ ṣe oògùn owó fún wọn ṣé ìwọ ò mọ̀ wípé ó yẹ kó mọ̀ wípé ọmọ yìí kéré
èyí tí ò ní ju ọjọ́ orí rẹ̀ lọ rí ẹ kẹ́ ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o. ẹ mọ̀ pé ní Agbẹ́sìnga mi ò kí ń jáde kí n sọ̀rọ̀ tí ń bá rí àrídájú rẹ̀. Destiny tẹ́ ń wò yìí mo ti mọ̀ ń sìn ayé ò ti sọ pé àwọn fẹ́ mọ̀ torí pé ó kéré gan. ṣé ẹ rí ikú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá. ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kan jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹ́fá nígbà tó ṣẹ́fá yẹn tẹ́ ẹ bá ṣẹ́fá fún yóò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ ni fa kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire oṣó gbóná kí ló dé tẹ́ ń gbé fún àwọn ọmọ kéékèèké tẹ́yìn náà dẹ̀ lè ṣe oṣó yẹn fúnra yín ẹ ti mọ̀ pé táwọn bá ti ní bó bá jẹ́ pé 10 million lẹ gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tówó ti dé kò kàn yín mọ́ kò wá òkè ẹ ṣe rántí àtúbọ̀tán yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe orí burúkú yìí ẹlòmíì jókòó àkáǹtì bàbá rẹ̀ ni inú gúrùpù kan lẹ́lòmíì join tó ti rí àkáǹtì tó wá rógun owó kan bẹ̀ tó ṣe fọmọ lọ́mọ àwọn sàrà tó yẹ kó máa fi báàkì ẹ̀ ò mọ́ ó dẹ̀ lọ ṣẹ́ oṣó gbóná fọmọ ọlọ́mọ nítorí pé kọ́lé sọ pé wọn náà lóògùn mo mọ̀ mọ́ sọ o ṣe rí nǹkan tó ṣe tó pọ̀ mọ́ yìí ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wáyé gbogbo ẹni mo fi sọ wá ìtẹ̀ ṣe ifá fọmọ yẹn tán tẹ wá gbé oṣó gbóná tẹ̀lé ọmọ ọdún mélòó ni ẹ ṣe bí first morning náà ó wá lè ti bí mi ò kó já wọn bébí màmá tá a mọ o ọmọ Destiny ò tí ì wọ 1 year èwo lórí burúkú gan ẹ já sọ reality ẹ bá mi share program yìí o ẹ dẹ̀ wá torí pé ẹ fẹ́ promote ìṣẹ̀ṣe ẹ dẹ̀ ń pa gbogbo àwọn youth ẹ wo bọ́rọ̀ ẹ ṣe ń ká mi lára mo ṣe jáde wá sọ yìí ó fẹ́ torí pé ó fẹ́ promote ìṣẹ̀ṣe ó dẹ̀ gbé oṣó gbóná láwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ ọlọ́run máa bí ẹ léèrè pẹ̀lú ògo ọlọ́run bí wọn náà bá wá bí gba ọmọ máa kú oró ni ikú àìtọ́jọ́ ló máa kú wáyé tí wọn máa bá iṣẹ́ wá sọ́dọ̀ ẹ̀ tó wá jẹ́ pé iṣẹ́ gbóná ló kù tẹ́ gbélé wọn lọ́wọ́ ó sì pọ̀ jù náà kí ló dé mọ́tò tọmọ ìgàn gùn tó ń gùn tí ìtí Pasuma bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni ìtóṣùpá bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni àbí kí tọmọ yìí tún ju tẹ́ni yẹn lọ kó ju tiwọn lọ ta ló mọ Destiny nínú ayé tó fi gun mọ́tò 50 million jù bẹ́ẹ̀ lọ ta ni ò ti mọ̀ ìpógun owó ni fáwọn èèyàn tó bá ń tẹ̀lé mi látàyè kónkóló Wàlíjì nígbà táwọn yẹn jáde tó ń kọ fújì lòun náà jáde nígbà yẹn tó ń kọ fújì kó tó kí fújì tiẹ̀ bọ́nú hip hop nígbà tó yá àwọn àti Shanko Rashidi the same time gbogbo wọn jọ jáde ṣé wàá rọmọ yìí Ọlọ́run bless ẹ̀ gan-an àmọ́ kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tọ́lọ́run bá ṣe fún ni àdánwò ni o àbálà àdánwò ni àbí ká sọ wípé àbí ìyá rẹ̀ dákẹ́lé lórí tó fi gbèrú ọmọ báyìí tó fi gbèsè ẹ má gbàgbé o lẹ́nu ìgbà táwọn January àìmọye olórin onítíátà ló ti kú o ẹ lè rí mi kí n sọ̀rọ̀ ilé lórí o àmọ́ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án yìí tó ń dùn mí gan mo ṣe tan fóònù mi sìn ni mo rí i pé Destiny ó ti pa yín how come ọmọ ọdún mélòó ni mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ sábàbí bẹ́ẹ̀ kó bá mi share programu yìí o mo bẹ̀ nítorí Ọlọ́run ìrìn àjò ọmọ tá à ń sọ yìí ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ni
mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló fa sábàbí ikú Destiny. Mo ṣe prógráàmù lórí bọ̀bọ́ yìí ní last year, yálà January last year or January